ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ l'Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much. Let me quickly appreciate Chief Mrs. Eredu Bolale Amoke Gongo. Mommy, God bless you. And also Mrs. Toyi Jomi Obumola. God bless you, man. And also Otsuma Abiodo Kuku. Fine man, no people. Bàbá ọdún sí ìyàwó Ògúnmọ́lá bàbá tó bí péjú Ògúnmọ́lá rẹ̀. Mrs. Adejumo Tèmítáyọ̀ Adejumo ìyàwó bàbá Sàrà àwọn náà wà bí pẹ̀lú ọ̀rẹ́dì ọdún sí. Ẹgbẹ́ àwọn èèyàn Aláàjì Sáyé bàbá tí Olúọmọ tó sọ fún kábíyèsí aláwọ̀ bí sá. Ní orúkọ bàbá kábíyèsí àrólé Oòduà mo kí gbogbo orí ayé o mo kí gbogbo ẹ̀yin ìyá wa mo kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́wà níkà mo kí àwọn àbúrò mi àti gbogbo ẹ̀gbọ́n mi tó bá wà bí pé ẹ̀kú àbọ̀ wa ẹ̀kú gbogbo ìdílé o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Èsì arúgbó ìyájẹ̀ ẹ̀yìn ẹ̀dá àbúrò ẹ̀fẹ̀ ẹ̀dá rẹ̀ o. Ìlú lọ́nà wáyé ẹ̀yìn péjọ káṣí kẹrẹ ò ní ìlú lọ́nà. Ọmọ ayé ọdún sì ń pè ní ẹ̀dáde pàdé rẹ̀ o. Ìlú lọ́nà wáyé ẹ̀yìn péjọ káṣí kẹrẹ ò ní ìlú lọ́nà. Ẹ wá àtàwọn bàbá ọdún sí kábíyèsí orí ẹ̀ fún Aláàjì Sáyé bàbá tí Olúọmọ Cotonou. Ilu Ife Oluomo Cotonou Lola. Iṣẹ́ Olúwa kò fẹ́ níjọ́ ẹ́. Aláàjì Sáyé ẹ bá lọ lọ fọ́tò rẹ̀ ẹ ti máa pè sí ambassador ìbí òkè ọ̀la kújú. Ayọ̀ ọ̀tún ayọ̀ parties ẹ̀gbà láwọn ọmọ.
Congratulations, sir. Hey, I want to be here. Kábíyèsí ẹjọ́ sọ̀rọ̀ ẹ máa lọ ẹ máa ṣàdúrà fún ọ̀tún ayọ̀ martins àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ẹ bá mọ́ lẹ́kọ̀ọ́ wáyé ọ̀túnba ayọ̀ martins ẹ máa ṣàdúrà fún wọn. Àwọn tó bá wáyé ní ọ̀rọ̀ àpáyé ẹ̀sìn olú ìmọ̀ ní ilé bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àtàlẹ́ àwọn ayé wà sọ̀rọ̀ ìgbèrè oríṣẹ́. Thank you very much. Oh yeah. Wọ́n bá wà báyìí ní wáyé òsì. Ambassador Ìbílẹ̀ wà láwùjọ. Where are you, sir? Ambassador Ìbílẹ̀ where are you, ma? Ambassador, are you ma? China wọ̀ yẹ. Okay, ẹ bá pàtàkì fún Ambassador Ìbílẹ̀ Ọlágúnjú. Ẹ bá pàtàkì fún ọ dáadáa. Kí ìyàwó àwọn ọlọ́yẹ̀ ìgbèrè rúf. Olùfúnkẹ́ Abíọ́dún ọmọọba sílẹ̀. Masha. Kindly subscribe to our YouTube channel, Ojo FM Lagos. Bye.